ẹ̀yin àgbàlagbà kò ní bàjẹ́ o lágbà Elédùà adẹ́dá ajẹ́dá á wà pẹ̀lú wa ọjọ́ òní tiwa o. ẹ̀yin àgbàlagbà iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda fún wa ní àárọ̀ yìí iṣẹ́ àṣírí òkígbẹ́ téńté lóṣù ń lé àṣírí òkígbẹ́ téńté lóṣù ń lé orúkọ mi ò yí padà ìwé òlópin ẹni mọ̀ yóò mọ̀ yìí. ẹ̀yin àgbàlagbà báwo la ti máa ń ṣiṣẹ́ yìí? a lọ wá ọ̀pọ̀lọ́ òjòkó ńlá kan ètò tóbi dáadáa ààyè ni o. tába ti wá àwa lọ wá ríǹgì ẹ ń gbọ́ mi ríǹgì òun lè máa lọ wá ẹ wá kó ríǹgì sí i lẹ́nu. òrùka ló máa ń pè ní ríǹgì o òrùka òun lè máa lọ wá ẹ wá kó sí ọ̀pọ̀lọ́ yìí lẹ́nu. tẹ́ bá ti kó sí ọ̀pọ̀lọ́ yìí lẹ́nu ẹ wá lọ wá iṣu èsúrú ẹ lọ wá èsúrú ó lè jẹ́ pupa ó lè jẹ́ funfun ẹ bá mi gé sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ gbé ọ̀pọ̀lọ́ yẹn sínú kòkò tí ẹ lè fi ṣe nǹkan ó lè jẹ́ kòkò tí ẹ fi ń ṣe àgbo tàbí kòkò tí ẹ fi ń dáná ṣá ẹ lo kòkò tó dáa ẹ má jẹ́ kí kòkò tó jẹ́ èyí tó fi ń ṣe ọbẹ̀ o. ẹ̀yin àgbàlagbà tá a bá ti gbé ọ̀pọ̀lọ́ ilẹ̀ àwọn kíní tí a ti gé sí kékèké yìí òṣùrú tá a ti gé sí kékèké yìí ẹ kó sórí lórí tí ẹ bá ti kó sí lórí ẹ̀yin àgbàlagbà ẹ bá mi bomi sí lórí ẹ ti bomi sí lórí ó yẹ ẹ bá mi sè é tí ẹ bá ti sè é ṣé ó ti jiná tó bá ti jiná gbogbo àwọn tó fẹ́ lo ríǹgì yẹn tó fẹ́ lo òrùka yẹn gbogbo ló gbọ́dọ̀ jẹ́nu èsúrú yẹn o. tí èsúrú yẹn bá ti jiná ẹ jẹ́ kó jiná pápá tó mi máa gbẹ lórí èsúrú yẹn tó mi máa gbẹ ó lè kó omi díẹ̀díẹ̀ nísàlẹ̀ ẹ gbé ẹ sọ ohun èsúrú yẹn lẹ̀ ẹ bọ́ sí ọmọlúwàbí nínú ilé ó yá gbogbo yín ó yẹ yí ká kíní yìí ó yẹ jẹ ẹ bá ti jẹ ẹ̀yin àgbàlagbà tí ẹ bá ti jẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àdá ò lè ròyìn bẹ́ẹ̀ ni àdá ò lè ròyìn. òrùka yẹn a máa kì í bọ̀wọ́ ni ẹni tó bá mọ̀ pé òun fẹ́ lo òrùka yẹn ó gbọ́dọ̀ jẹnu èsúrú yẹn o. ẹni tó bá mọ̀ pé òun fẹ́ lo òrùka yìí ó gbọ́dọ̀ jẹnu èsúrú yẹn. ẹ ń gbọ́ mi kò ní bàjẹ́ ẹjọ́ bí mo sọ fún yẹn lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ Elédùà kó àmọ̀ṣe ojú òní tiwa. ẹ̀yin àgbàlagbà ẹ bá mi subscribe ẹ bá mi subscribe ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi like ẹ bá mi share kò ní bàjẹ́ fún ọ. orúkọ mi ò yí padà ewé olópin ẹni mọ̀ yóò mọ̀ yìí.